bó tilẹ̀ jẹ́ pé lọ́jọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ kejì oṣù kẹwàá tá a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí ni olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló dágbére wípé òun lọ fún ìsinmi ọlọ́sẹ̀ méjì ní ìlú London ìyẹn lórílẹ̀-èdè United Kingdom, tó sì jẹ́ wípé níṣe ni ààrẹ jẹ́ kó di mọ̀ wípé ọ̀sẹ̀ méjì náà òun yóò fi wo àwọn iṣẹ́ tóun ti ṣe láàrin ọdún kan àti oṣù mẹ́rin tóun ti gbàjọba, pàápàá àwọn àtúnṣe àtàtúntò tóun ṣe tóun yóò sì ṣàgbéyẹ̀wò gbogbo ẹ̀. Ṣùgbọ́n tí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Tinubu kan tó bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ jẹ́ kó di mọ̀ pé ọ̀nà láti lọ tún ara mú èyí tí olóyìnbó ń pè ní strategy ìní Tinubu inú ń bá lọ sí ìlú London tí kìí ṣe pé ó fẹ́ lọ fi bẹ́ẹ̀ sinmi. Ẹ rántí pé olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Nuga ló fi àtẹ̀jáde síta pé ní ọjọ́ 19 oṣù kẹwàá tá a wáyé the 16th of October 2024 ó ní ààrẹ Bọ́lá Tinubu yóò padà sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìsinmi ọlọ́sẹ̀ méjì, tó sì ní yóò máa ṣiṣẹ́ láti ọ̀hún kìí ṣe pé ó fẹ́ sinmi. Ṣùgbọ́n nígbà tí ọ̀kan pàtàkì lára àwọn olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀, ẹni náà tó ní ká fi orúkọ bò ń láṣìírí nítorí pé wọn ò fún láṣẹ láti bá oníròyìn sọ̀rọ̀, ó jẹ́ kó di mọ̀ pé kì í ṣe irú àsìkò yìí ẹni Tinubu yóò lóun fẹ́ lọ sinmi pẹ̀lú bí nǹkan ṣe le tó yìí. Wọ́n ní ṣé wọ́n rántí pé ìpàdé àwọn àjọ àgbáyé United Nations General Assembly tó wáyé lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní ọ̀sẹ̀ tó kọjá, wọ́n ní bó ṣe ṣe pàtàkì tó Tinubu ò lè lọ, tó ní nǹkan tó wà ní Nàìjíríà ṣe pàtàkì. Wọ́n ní ṣé irú ẹni bẹ́ẹ̀ láwá lòun fẹ́ lọ sinmi. Wọ́n ló yẹ káwọn èèyàn mọ̀ pé nǹkan kan wà nídìí ẹ̀ náà wá tú àṣírí pé tí Tinubu ń bá lọ kìí ṣe ìsinmi, wọ́n ló fẹ́ lọ tún ara mú ni lórí ọ̀rọ̀ òṣèlú, nítorí pé kò lè sí ààyè láti ṣe bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé ojú yóò ká mọ́ dáadáa, kò sì ní ráàyè sinmi láti ro orí ara ẹ̀, nítorí pé àlejò ó ti máa ń pọ̀ jù. Ṣùgbọ́n tó bá wà lókè òkun tó ti gbé ìjọba sílẹ̀ fún igbákejì ẹ̀, kò sí nǹkan tó lè fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà tí wọn yóò pè sí i, nítorí pé kúkú ti gba ààyè. Wọn nílé yóò jẹ́ ráàyè rórí láti wo nǹkan tó fẹ́ ṣe, pàápàá lórí ọ̀rọ̀ ètò òṣèlú ọdún 2027 tó tún ń bọ̀. Pàtàkì tí ẹni tó bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ ètò tú àṣírí ìwà tó sọ ni pé nǹkan pàtàkì tí Tinubu tó fi lọ sí ìrìn àjò ọlọ́sẹ̀ méjì ní láti parí iṣẹ́ lórí àwọn mínísítà tó fẹ́ yọ kúrò nípò àti àwọn tá a fi rọ́pò ẹ̀, nítorí tán ni àwọn bàbá àṣàlẹ̀ òṣèlú wọn ti ń da bàbá náà láàmú lórí pé kó má ṣe yọ àwọn ọmọ wọn kúrò nínú mínísítà, tó ń sì ní gbogbo eléyìí ní Tinubu inú lọ ṣe ní ìlú London tí kìí ṣe pé bóyá ó lọ sinmi bẹ́ẹ̀.